má bá mi sọ yẹn mo gbọ́dọ̀ ṣe freedom ṣé mi ní ẹni alákọ̀ọ́kọ́ tó mọ̀ pé mo tóbi lọ́wọ́ ọ̀gá mi ṣá o mọ̀ ni mo gbọ́dọ̀ ṣe freedom bí ibùkọ̀kọ̀ mi tún ṣe ẹni àkọ́kọ́ tó kọ́ máa ṣe freedom lọ́dọ̀ àwọn nǹkan tó máa wá lọ nìyí o. owó freedom mi. so bó ti free báyìí wá lórí òfin so free báyìí ni. bá mi sọ ilé owó freedom mi sẹ́ẹ̀ ṣé mi sọ owó freedom mi. nǹkan tí ò yé mi bẹ́ẹ̀ ni o ó sọ pé o fẹ́ ṣe freedom o ní ọ̀gá sọ pé o máa san 250,000 nírú àkókò yìí. ṣèbí bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń san. yàtọ̀ fún ọ̀gá ó sọ pé ẹnìkan máa gbowó. Wọ́n máa fún ọ̀gá wọn lówó. Ọ̀gá máa gbowó lówó. Wọ́n máa fún àwọn ẹbí ní àwọn gbogbo association iṣẹ́ wa lówó. Wọ́n máa fún wọn lówó. Wọ́n máa fún wọn lówó tó kọ́ gbọ́dọ̀ gbowó. Wọ́n tún máa fún wọn lẹ́nu tó máa sóúnjẹ fún wọn. Wọ́n máa sóúnjẹ. Ògúnfẹ̀ wà ń bẹ̀, iyán wà ń bẹ̀, ráìsì, fried rice, wọ́n máa ṣe coke, drinks, wọ́n máa fún wọn. Ẹ jọ̀ọ́. Kí ló dá láti bá mi sọ? No, a máa lọ sí ọ̀dọ̀ ọ̀gá ẹ̀, a máa lọ bẹ̀ ọ̀gá ẹ̀ pé 250 yẹn tó o bá ní àtọwọ́ wàá lè fi sí ṣọ́ọ̀bù. Rárá má bá mi sọ yẹn mo gbọ́dọ̀ ṣe freedom ṣé mi ní ẹni alákọ̀ọ́kọ́ tó mọ̀ pé mo tóbi lọ́wọ́ ọ̀gá mi ṣá o mọ̀ ni mo gbọ́dọ̀ ṣe freedom bí ibùkọ̀kọ̀ mi tún ṣe ẹni àkọ́kọ́ tó kọ́ máa ṣe freedom lọ́dọ̀ àwọn olóògbé. nǹkan tó máa wá lọ nìyí o bọ́n ṣe ń ṣe ló ń pa wá lọ nìyí. má bá mi sọ ayé ti jayé ọ̀làjú náà civilization làwọn ó yẹ kó mo gbọ́dọ̀ sanwó freedom. okay àmọ́ Sọmọdámilọ́lá láti ìgbà tó ti ṣe freedom tán o máa ti ní ṣọ́ọ̀bù. ó ní òfẹ́ ní ṣọ́ọ̀bù tí èmi máa ní ṣọ́ọ̀bù tèmi wà bá mi wúwo sanwó ṣọ́ọ̀bù. ṣé ayọ̀ ńkọ́ tó mọ̀ ó lọ sí Èkó lọ́wọ́ owó freedom báyìí kò tí ì dé kò tí ì ṣe freedom láti ìgbà tó ti lọ. olómọ ṣe bí mo ṣáà ní ìbàfolúlẹ́gbẹ̀ẹ́. oníbàfolúlẹ́gbẹ̀ẹ́ tíma ẹjọ́ ẹ̀yin èèyàn ẹjọ́ ṣé owó tó sọ yìí tá a bá kó papọ̀ ká fi gba ṣọ́ọ̀bù fún kó fi bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù tiẹ̀ ṣé kò dájú pé. jọ ṣé wọ́n bí níbi pé tó bá sọ freedom ni o lè rówó ṣọ́ọ̀bù nítorí Ọlọ́run. àwọn tá a bá wá lówó àbúdọ̀ máa náwó nàkú náà. ṣé mi gbọ́dọ̀ gbẹ̀tọ́ lọ́wọ́ ẹni báyìí tó náà. tá a bá lówó àbúdọ̀ máa náwó nàkú náà tí máa. ìyẹn ò ṣe kókó lówó nàkú náà yẹn ò ṣe kó bébí try láti understand ìgbàgbọ́ nítorí Ọlọ́run. yẹn ò ṣe kókó lówó nàkú náà. nǹkan táwọn ọ̀gá yìí ṣe ò dáa o ẹ wá dúró bọ́ndé yìí torí pé èèyàn kọ́ṣẹ́ ṣé bí àwọn Ìgbò ṣe ń ṣe nìyí ṣé Ìgbò ṣe ń ṣe nìyí. Ìgbò kan ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìgbò ń ṣe jù bẹ́ẹ̀ lọ. ojú ẹ̀yin ò tí ì là ní wo ojú èmi tí màá ti là o ojú àti láìsí Ìgbò kan ṣe jù bẹ́ẹ̀ lọ. àwọn ọmọ tí ò tó mi tó ga gbogbo ọkọ ń ṣe wọ́n ṣe fídíò ẹ máa dá sí o. ẹgbọ́n ṣètò tọ́ di ẹjọ́ fi sí comment section bóyá bọ́n ṣe ń ṣe nìyẹn àbí kí ló kọ́ wọ́n ṣe ń ṣe nìyẹn àwọn èèyàn mi máa sùn tọ̀rọ̀ wọ́n ṣe ń ṣe nìyẹn.